Alejo ẹgbẹ́ wa àlejò wa àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun fún correction àìsè ará ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìbéèrè mi wá ní wípé nígbà tẹ́ ní Ẹdẹ ni wọ́n ṣe project sí flyover tí ń lọ ní òkè fíà àti ti làmẹ́kò tí fẹ̀ ìwò gbogbo ẹ̀. Èmi tí mò ń sọ̀rọ̀ mò ń débẹ̀ mò ń wò ó kì í ṣẹ́jẹ́ nìkan o ẹ̀kú ètò. 00581742262 tàbí 0068676 ẹnì ọjà ẹ bá gbìyànjú rẹ̀ padà ìpè lọ jára wọn o 00 ìkan ti wọlé ẹjá yẹ̀wò ẹ káàsán o. Ẹ káàsán o. Ẹ ṣeun. Ẹ̀kú ètò ẹ̀kọ́. Ọya kíákíá kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè wá. Àlàbí ní láti ara. Ìyá kí n bèrè. Ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ fún àlejò ẹgbẹ́ wa ẹ jọ̀ọ́ gbogbo ìgbà tí wọ́n fún ọmọ oyè ní APC ẹ dákun ẹ jẹ́ wọn fi sùúrù ṣe kó má di ìjà ọlọ́pàá aṣáájú o. 00581742262 ta ló wà ń bẹ̀ o ṣe ẹ̀gbọ́n tí. mo gbọ́ di fa. ẹnu kọ́kọ́ pè náà ṣe ẹ̀gbọ́n. mo gbọ́. Hello. Ọlọ́jà bẹ́ẹ̀ bá gbìyànjú eléyìí wò àgbọ̀ yín dáadáa ojúpọ̀ ní o. Hello. Hello. Ẹ ṣeun. Alájà Abidin ní sọ̀rọ̀ látẹ̀dẹ̀. Láti bo. Látẹ̀dẹ̀. Ọya. Akẹ́ àlejò ní o. Ọlọ́run ní jẹ́ ariwo ọmọ láíláí. Hello. 00581742262 Hello ta ló wà ń bẹ̀ ẹ káàsán o. Ẹgbẹ́ káàsán ẹ̀kú ètò. Ẹ ti já sọ́rọ̀ òṣèlú. Kò ní ọ̀fọ̀ ní jáde máa pẹ̀lú ògùn Ọlọ́run. Àṣẹ ìdùà. Ọ̀gbẹ́ni Babátúndé ló ń pè láti ìlú Ẹdẹ. Èmi kàn fẹ́ fa àsìkò èrò àwọn àlejò ìṣiṣẹ́ ìgbé wá lórí ètò ni. Ká má sọ ìpínlẹ̀ Ọ̀ṣun di ọ̀tá ara wọn. Èwo ni ìlú kan ni wọ́n náwó sí? Ìlú wo ni èsì ìpínlẹ̀ Ọ̀ṣun? Nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń ṣe tí mo lè kà ń fẹ́ tí gómìnà wa ti parí kì í sọ̀rọ̀ mẹ́ta mẹ́rin. Ẹ wá sọ pé ẹ̀rí kankan. Ẹ tí ó bá rí nǹkan níbi iṣẹ́ gómìnà ti lọ lọ́wọ́lọ́wọ́ yìí kò lè rí nǹkan tó dáa má láyé rẹ̀. Ẹ dákun ẹ dábọ̀ ń fi àyè gba ọ̀rọ̀ tó bá jọjọ́ ọ̀rọ̀ àlùfànṣá ẹ dákun ní ìbámu pẹ̀lú òfin tọrọ ọmọ ìgbóhùnsáfẹ́fẹ́ létí iléeṣẹ́ Rave 91.7 FM tá à ń ṣàmúlò rẹ̀ nígbà ìpè kan sí ń sì máa lọ. Ẹ káàsán o. 00581742262 ẹ̀rọ ìpè ìgbára wọn ni o. Hello. Ìpè tó gbẹ̀yìn kíákíá. Ẹ kú àlejò. Kí ló kọ yín bolẹ̀ tí ń pè wá? Kọ́lá pẹ̀lú orúkọ mi láti Òṣogbo. Ó yá kí ni ìbéèrè yìí? Pẹ̀lú ògùn Ọlọ́run tó gun bá jẹ́ tọ́ Ọlọ́run bá a ní gbúrò yín mọ́. Ẹ ṣeun. A nílò ẹgbẹ́ ìpè kankan wọn lórí ètò ilé ìwé ọ̀rọ̀ òṣèlú fún tòun. Àlejò ní ìtàn ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti ẹkùn Ifẹ̀ Federal Constituency ìkàn tó mójúlẹ̀jà nípa ètò òṣèlú ọ̀nàrẹ́bù Alejo ẹ bá ń dábìlì. Alejo ti gbé pé láàárọ̀ Monday. Ẹ ṣe gan-an. Mo kí gbogbo àwọn